wà pẹ̀lú dókítà onímọ̀ṣègùn ìbílẹ̀ wa Dr. Dimeji Alli Balogun aláṣẹ àti ìdánilẹ́sẹ̀ Symptom Aba àwọn náà ni wọ́n ń ṣe ọtí amárayá gágá tó lágbónú àgbo original àgbo ìyẹn ó strong ẹ máa ń gbọ́ ó strong wọ́n á ní so strong yorùbá ẹ̀kọ́ ni so ń le ó le ó le kókó tó lágbára dókítà ẹ bá kí àwọn èèyàn ká tó wọlé tán. ẹ̀kọ́ ọ̀lẹ̀ ní gbogbo ìjọba tí wọ́n bí ẹ̀kọ́ ọ̀lẹ̀ ní gbogbo ìjọba tí wọ́n bí. lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa àìsàn kan tó yẹ kó máa ń da ọ̀pọ̀lọpọ̀ èèyàn láàmú òun náà ni àìsàn ẹ̀jẹ̀ ríru táwọn olóyìnbó ń pè ní hypertension ẹ̀jẹ̀ ríru kí ló ń fà á. nǹkan tí ó ń fa ẹ̀jẹ̀ ríru ó pọ̀ gidi lára àwọn tó máa ń fà ní àrùn àjogúnbá ni bẹ́ẹ̀ náà ẹ̀yìn ss nípa wíwé tí wọ́n ṣe ń tóbi sí tí ò yẹra ẹ̀ lẹ́wọ̀ ìyẹn náà lè fà nípa ọtí mímu náà àìní fi láì fi ra ẹ̀ ní ọkàn balẹ̀ ó lè fà kí iyọ̀ jíjẹ náà dẹ̀kẹ̀rẹ́ náà nígbà míì tó bá pọ̀ jù àdẹ́rẹ́ ni ó lè fà. sọ tó bá wá ní àwọn nǹkan ló máa fi mọ̀ lára pé ẹ̀jẹ̀ ríru ti wọlé tán. ó máa rí àwọn àkíyèsí bí kẹ́gbẹ́ orí máa fọ́ bí kí ohun kó má bù wá bó ṣe yẹ kí ìrorun sùn kó wá dáadáa olùwà iná dẹ̀kẹ̀rẹ́ náà lè tún máa ń wáyé pé alùpàdé bẹ́ẹ̀ àǹfààní àti ẹni díẹ̀ sí bàbá àti máa rẹ̀ oríṣiríṣi ìpele ló máa ń sábà mú wa bẹ̀ symptoms oríṣiríṣi ló máa ń mú wa. tíyàn ti ẹ̀ lè jogún ẹ̀ lára òbí àbí kò ń ṣàìsàn tíyàn lè jogún. àìsàn tó máa ń jogún ni. so bí wàá bá ní ó ṣe é ṣe kó mọ́ ọmọ. bẹ́ẹ̀ ni bí wàá bá ní ó kò ṣe kó mọ́ ọmọ. so ẹni tó bá wá ní kí làwọn nǹkan tó gbọdọ̀ máa ṣe kí làwọn nǹkan tó gbọdọ̀ máa ṣe kí ló gbọdọ̀ yẹra fún kí ló gbọdọ̀ sá fún kí ló gbọdọ̀ máa ṣe. ẹni tó bá ti ní bẹ́ẹ̀ alákọ̀ọ́kọ́ mẹ́kọ̀ọ́ tó wọ́n gbọdọ̀ wà fún mi ọtí mímu sìgá mímu ó yàgò fún iyọ̀ náà dẹ̀kẹ̀rẹ́ náà wọ́n jẹ́ kó máa reduce pé ẹ̀gbọ́n rẹ̀ ọmọ tó yẹ kó tún lẹ̀ nínú ẹ̀ ṣe ní ilé oúnjẹ tó gbọ́dọ̀ máa ṣe exercise tó bá lágbára jù. ǹjẹ́ àwọn àrùn hypertension yìí ṣé àrùn ọmọdé ni àbí àtọmọdé àtàgbà ni? àtọmọdé àtàgbàlagbà ni àtọmọdé àtàgbàlagbà 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 ni àti ní sí lẹ́nu iṣẹ́ wa yìí ti dùn pé mo ti witness ọmọ 28 years tó ní high blood pressure mo ti witness ẹ̀. bọ́dọ̀ tẹ́lẹ̀ àìsàn àgbà ni wọ́n máa ń pè náà wá. ẹ̀mí ni pé wà ló ń ṣe ọ̀rẹ́ ara gbogbo tó ń ṣẹlẹ̀ ń di ó kó jọ ìjọ ẹlòmíì gan àti sinmi gan wàhálà ni. kí làwọn nǹkan téèyàn máa ń rí bíi sign tó fi máa wò pé òun ti ń kọ lẹ́tà sí hypertension? àwọn àìsàn àìrórun sùn dáadáa bẹ́ẹ̀ o gbọ́dọ̀ máa yẹ fúnpá ẹ̀wò lórí fífọ́ bá ń wá nù ó máa yẹ ìfúnpá ẹ̀wò lóòrèkóòrè agbógun bá dẹ̀ tù kò sí gbogbo nǹkan tí mo kà sílẹ̀ tí èèyàn bá ń ṣe náà tó bá jẹ́ nítorí tí nídẹ́gbóyàn kan ní nínú ẹ̀ tó lè jogún bá ó lè bà. ẹni tó bá wá ní kí wá ní ibo ló máa já sí kí ló lè ṣẹlẹ̀ tó bá ní. nǹkan tó lè jẹ́ tó bá ní pọ̀ alákọ̀ọ́kọ́ orúkọ tó lè ṣe ní wípé ó lè lè sí stroke pátátá ó lè lè sí heart failure kidney problem ó lè jáde lórí ẹ̀. látara hypertension náà. ojú náà eyes problem ó lè fà ó lè fọyọ́ lójú ní àwọn tó bá ní náà dẹ̀kẹ̀rẹ́ èyí tó ṣe pàtàkì jùlọ ẹ̀ ó lè tún máa gbàgbé. kò ní máa rántí kàn máa mẹ́múrì àwọn àlọ́. ó lè máa lose memory díẹ̀díẹ̀. wọ́n ní kò lóògùn. oògùn ẹ̀wà ó ṣe wọ́n lẹ́gbẹ̀ẹ́ ọ̀lẹ́ máa lè jì ṣé nílànà ìbílẹ̀ àbí ti òyìnbó. nílànà ìbílẹ̀ kan tí wọ́n lè máa ní dáadáa ọdún ti jẹ́ bó tó bá ti lè jẹ́ bẹ́ẹ̀ stage tó wá kọ́kọ́ wà ó máa jẹ́ ọ̀dọ́ wa máa yẹ òun lóòrèkóòrè kí yóò yàn bẹ́ẹ̀ dẹ̀kẹ̀rẹ́ náà kó ṣọ́ra fún argument ariwo kó ṣọ́ra fún ariwo pípa kéèyàn yẹn ṣọ́ra fún ariwo pípa argument. ìlà kan máa nà jẹ́ kẹ́jẹ̀ yẹn. wá sókè inú bíbí náà dẹ̀kẹ̀rẹ́ náà inú bíbí kéèyàn tó bá ti ní ìròyìn bẹ́ẹ̀ kò sí nǹkan tó gbọ́dọ̀ máa ṣe ìgbọ́dọ̀ jẹ́ tó máa bínú fùfù ẹran dídẹ náà dẹ̀kẹ̀dẹ̀ náà rẹ́ẹ̀dì tó gbọ́dọ̀ ṣọ́ra fún ṣíṣùkú màálù iyọ̀ jíjẹ náà ó máa dínkù. ní ká sọ̀rọ̀ nípa ó strong ẹ̀yin sẹ́wọ̀n ni ó strong sí lára. ẹ jẹ́ kọ́kọ́ fi àsìkò tó pẹ́ lọ́wọ́
kókú tó dé ìrírí yàtọ̀ náà wà díẹ̀ ó strong bí àgbo amárayá gágá tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún jẹ̀dí tó ń ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn ó ń ṣiṣẹ́ fún jẹ̀dí ó ń ṣiṣẹ́ fún ọ̀pá ẹ̀yìn ara ríro ó ń ṣiṣẹ́ fún ó dẹ̀ mú jẹ́ kí nǹkan mọ́ ọkùnrin ó ṣe kébé. tó ibo láti lè ra àwọn ló ń tà á. wọ́n lè rí ní nọ́mbà 33 Ìkòsí Kétu wọ́n lè rí ní fátìrì wà ní ọmọ owó ńlá níkòròdú. Wọ́n dẹ̀ tún lè rí lọ́dọ̀ bàbá àlèmọ́ ló ní wáyà. so nọ́mbà wo ni káṣẹ̀ tó wá lọ ǹjẹ́ tí màá tẹ̀fẹ́ tọ́jú àìsàn hypertension bóyá bẹ́ẹ̀ máa ń kọ́ àìpẹ́ àtọ́ pé náà ní nǹkan tá a fi gbé wá náà ní pé kí wọ́n bá wa láwọn èèyàn wa lọ́yẹ̀ẹ́. wọ́n tí wọ́n lè fi ṣe náà wọ́n lè tọ́jú ẹ̀ wá tí ò ní ná wọn lówó pọ̀ èso pí àyẹ̀ tán bá lọ wọ́n máa sá píà wọ́n á wá tán bá ti lè lọ wọ́n máa blend ẹ̀ dáadáa wọ́n máa blend ẹ̀ tán bá ti blend ẹ̀ tán ti gbàlẹ̀ tó ti kúná wọ́n lè máa fi lo ẹ̀kọ́ gbóná wọ́n lè máa fi lo ibú tí. so ẹ̀mí ló ní ẹ̀ máa lò lójúmọ́. wọ́n bá ti dín láwọn kùtùkùtù kan lóṣù ọ̀sẹ̀ ni wọ́n lò bẹ́ẹ̀. ọ̀rọ̀ rẹ̀ ti gbé látẹnu Dr. Dimeji Alli Balogun aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Symptom Herbal àti iléeṣẹ́ tó pé nípa egbòogi tí wọ́n ń bí òun náà ni wọ́n ń ṣe tí Ọlọ́run sì gbà fún wọn bẹ́ẹ̀ ni àwọn náà ní iléeṣẹ́ wọn ló ní iléeṣẹ́ àgbo amárayá gágá tí wọ́n fi ọdún ṣe yẹn náà ń pè ní o strong Herbal ẹ̀dùgbẹ́ bá ti tó gba má lọ gọrẹ lọ́yàwó ẹ̀ báyọ̀ kó strong òun náà ti gbórúkọ yẹn ó lágbára ó strong tètè lọ ra ó strong ó wà káàkiri ó wà ní Agége ó wà ní Kétúmbí ní Kòsí road ó wà ní Mowó àdéhùn alágbàtà káàkiri ẹ wá kó lọ́pọ̀ yanturu àwọn tó bá rà lọ́wọ́ yín wọ́n tó máa padà wá torí pé ó strong ni nítorí ní kí ìyẹn gbajúgbajà òṣèré fújì wa Alhaji Sule àjọ àtàwẹ́wẹ́ tó yín fún tẹ̀lú wọn kó strong ẹ̀rí kó strong náà ni so ìbúra ni nígbà wọn lè pe dókítà sí. 080 66 44 05 ẹ bá pílẹ̀ kan sí. 080 66 44 05. Ọlọ́run ti gbọ́ látẹnu Dr. Dimeji Alli Balogun ọ̀gá àgbà àjọkájẹ́ iléeṣẹ́ Strong Herbal àti Symptom Herbal àtúnmú dókítà wa ní ọ̀sẹ̀ tó ń bọ̀ láti dá lẹ́kọ̀ọ́. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel. Subscription is free. You can call us on 0080597807 for your event coverage. Thanks.